tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn òdì mo kí yín pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ọ̀dẹ̀ ọ̀dùn bí etí tẹ́ fún gbọ́wọ́ mànídìí bákan náà ojú tẹ̀sí fún ilé wa náà kò ní fọ́ láṣẹ ìdùà ẹ ò wá nínú gbé sọ̀rọ̀ bí èṣì bí ọmọ Yorùbá ọmọ Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ wò ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Àkọ́kọ́ náà ṣé ká sọ pé torí owó YouTube tàbí owó Facebook or TikTok ló wá jẹ́ kí a máa tara wa lọ́pọ̀ fún ìran Yorùbá fún ìran àwọn Fúlàní. No, ẹ jẹ́ àsọtọ́ fúnra wa. Ṣé òun ló jẹ́ ká máa tara wa lọ́pọ̀ fún ìran Fúlàní? Báyẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ wípé lórí ọ̀rọ̀ kábíyèsí ọba ńlá àti olórí aládé tí ẹ bá gbàgbé tíbi tí wọ́n ti bá òbítíbitì owó lọ́wọ́ kábíyèsí àti olórí rẹ̀ ìyẹn 120 million àti 30 million kan ní àkáǹtì. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ti escalate ju level yẹn lọ? Àkọ́kọ́ ohun tí mo máa fẹ́ try láti sọ fún yín ni pé ẹ ò lè ever rí ìran Fúlàní kí wọ́n dẹ̀yìn lẹ́yìn ara wọn, wọ́n máa support ara wọn to the core. Ìyẹn ní ìran Fúlàní máa support ara wọn to the core ni o. Ẹ wá ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ni pé Fúlàní máa ń fẹ́ play victim. Wọ́n máa ń fẹ́ play victim. Tó bá rí pé wọn ò lè kò sí nǹkan tó ṣẹlẹ̀ yìí kí Fúlàní máa play victim. Ó yá bí àpẹẹrẹ sìn ẹjẹ́ àti ìṣáná kéèsì ògùn. Ṣé ẹ mọ̀ pé kéèsì ìyẹn ó di nǹkan tó jẹ́ Fúlàní máa ń take advantage wa láti play victim lé wa lórí. Torí ẹ wo arábìnrin kan gbé fídíò kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láìpẹ́ yìí. Ó gbé àwọn fídíò ẹ̀ jáde níbi tó ti sọ̀rọ̀ nípa àwọn ọba ńlá, ọba ìdára àti ọba aládé tó ń sọ̀rọ̀ nípa wọn. Kí ló dẹ̀ sọ? Ó sọ̀rọ̀ látàrí ohun tó ń ṣẹlẹ̀ nípa owó tí wọ́n bá lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ àwọn Fúlàní tó wá líìkì wọn òní wọ́n líìkì wọn mọ́ àwọn Fúlàní. Ẹgbọ́n tí arábìnrin yẹn sọ ṣẹ́rí woman yìí láti jáde kò sí ohun tí ò sọ tán ó ní láti jáde láti máa sọ kún nǹkan tí sọ pé sọ kọ́tọ̀kọ́tọ̀ ni torí ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ìbínú ni lọ́tọ̀. Ṣé ká sọ pé ó ń support Fúlàní ni? Ẹ máa gbọ́ arábìnrin jáde ó ní níṣe ni wọ́n bá owó ní àkáǹtì kábíyèsí nígbà tó máa trace owó yẹn lọ wọ́n wá discover pé àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣe owó yẹn sí ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ní fún díẹ̀ yìí wọ́n wá líǹkì ẹ̀ mọ́dọ̀ Fúlàní pé ṣé Fúlàní nìkan ni ó ṣe wá jẹ́ pé Fúlàní ló ń pariwo. Fúlàní ò bá wọn ṣe bẹ́ẹ̀ o kì í pé ìran Fúlàní ò ń ṣe irú ẹ̀ láyé. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ibi tí ọ̀rọ̀ yẹn tó ti bí èmi nínú lélẹ̀. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá wa yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kwara ọba kan wà ìpínlẹ̀ Kwara tó jẹ́ pé Fúlàní ti disturb ẹ̀ pé kó ta ilẹ̀ Yorùbá yẹn fún àwọn pé kó gbé ilẹ̀ Yorùbá yẹn fún wọn lọ́fẹ̀ẹ́ lófò. Kò sí bí Fúlàní ò ṣe bá ọba ipò ọba Jẹ́bà. Bẹ́ẹ̀ ni ọba Jẹ́bà ẹ lọ wò ó dáadáa kò sí bó ṣe tì í kò sí bó ṣe force ẹ̀ wípé kó gbé ilẹ̀ Yorùbá yẹn fún wọn ṣùgbọ́n ọba Jẹ́bà yarí kanlẹ̀ ó lóun ò lè gbé ilẹ̀ bàbá òun fún wọn. Ẹ mọ̀ tó ṣe fún láti gba ẹ lọ wo story dáadáa ọba Jẹ́bà ò gba sálárì ìyẹn kan bẹ́ẹ̀ yẹn. Arábìnrin tó wá sọ̀rọ̀ yìí mo fẹ́ kóun gan jáde kó sọ̀rọ̀ nípa ọba yìí kó sọ̀rọ̀ nípa ọba Jẹ́bà torí ó ń tẹ̀ láti máa ká sọ pé Fúlàní play victim lé wa lórí. Nǹkan tí àwa Yorùbá ò mọ̀ ni pé Fúlàní kò sí bó ṣe lè bá wa ṣe tó lábẹ́ bó ti wù kó rí wọn ò lè support àwọn ọmọ Yorùbá láyé. Wọn ò lè pawọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá wọn ò tiẹ̀ lè support wa. Pàápàá jùlọ Fúlàní tó wà ní Ìlọrin ẹ ò lè ever rí wọn pẹ̀lú bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n ti ń gbé ilẹ̀ Yorùbá tó wọ́n sì máa ń dára wọn yọ sọ́tọ̀ ẹ ò lè ever rí wọn kó support Yorùbá
ṣùgbọ́n ìbéèrè mi ni pé arábìnrin ń sọ̀pọ̀tì Fúlàní àbó sọ̀pọ̀tì Yorùbá torí the show up sọ̀rọ̀ ẹ̀ torí nígbà tí àwọn Fúlàní lọ bá ọba Jẹ́bà tó yarí mọ́ lọ́wọ́ tó bá pò pé kó gbé ilẹ̀ Jẹ́bà fún àwọn ọba Jẹ́bà yarí kò ṣe rárá. Ẹ wá mọ ìdájọ́ tó ṣe fún ọba Jẹ́bà látàrí wípé kò gbé ilẹ̀ Yorùbá kò gbé ilẹ̀ Jẹ́bà fún Fúlàní ṣe ní gbogbo owó oṣù ẹ̀ láti bíi 23 years mẹ́tàlélógún àti bí ọdún bíi mẹ́tàlélógún ni ọba Jẹ́bà ò ti gba sálárì kò sí gómìnà tó wọ bẹ̀ tó ń fún ọba Jẹ́bà ní sálárì ó yá torí a máa ń tí Fúlàní tó bá ti ṣe nǹkan wọ́n máa ń yílé àwa Yorùbá lórí padà wọ́n á play victim àwọn èèyàn á máa káàánú Fúlàní wọ́n á rò bóyá irọ́ o Yorùbá níbi tí wọ́n pọ̀ jù irọ́ wọ́n ṣe Yorùbá Fúlàní gan ní kẹ́ẹ̀bùsọ torí nígbà tí arábìnrin yẹn máa sọ̀rọ̀ ó sọ́ni sọ pé ó ń parọ́ mọ́ àwọn Fúlàní ṣùgbọ́n mo ti sárábìnrin pé kó sọ̀rọ̀ nípa ọba Jẹ́bà kó mú kéèsì ọba Jẹ́bà jáde ìgbà ẹni màá mọ̀ bóyá ó ń gbè lẹ́yìn Yorùbá ni o àbó gbè lẹ́yìn àwọn Fúlàní ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni kọjọ́kọjọ́ ní bàbá Ọbásanjọ́ ní gbogbo kúlẹ̀kúlẹ̀ ìṣòro ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni kọjọ́kọjọ́ wá ó ní o bàbá Ọbásanjọ́ lẹ́yìn tí nǹkan ti bàjẹ́ tán lẹ́ ṣẹ̀ṣẹ̀ wá tú àṣírí lẹ́yìn tẹ́ ti ba ìlú jẹ́ fódìdí ọdún 12 tẹ́ fi ṣèjọba níjọba ayé ológun tẹ́ tún fi ṣèjọba níjọba ayé alágbádá wọ́n ní ṣíọ̀ wípé kò sí nǹkan kan tí Yorùbá rí lára yín tó jẹ́ àǹfààní bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi ó ní ṣe fẹ́ gbọ́ arábìnrin yìí máa sọ tí ẹni nígbà tó sọ wípé wọ́n parọ́ mọ́ àwọn Fúlàní ta ni Fúlàní ta la gbé sùnmọ̀mí àbí ṣé ìran Yorùbá la gbé sùnmọ̀mí ni nítorí náà arábìnrin yìí ń parọ́ ni o bẹ́ẹ̀ ni nítorí pé ká sọ pé ọkọ lè sọ pé òun náà ṣe kí ni òun náà rè ní ẹ wo ẹja tó ka àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn ìmíràn jẹ́ kó yé mi o oníṣẹ́ fẹ́ gbọ́ ẹ wo kò rí nǹkan rere ṣe nílùú nígbà yí Ọbásanjọ́ kí ni wọ́n rí ṣe wọ́n ní kí ni bàbá rí ṣe nígbà yẹ bẹ́ẹ̀ nìkan ní irú nǹkan the most only dangerous and terrible and non-understandable state in Nigeria is called Kwara ṣe ti gbọ́ torí pé by speaking Yoruba and claiming Fulani very useless state no be me talk am àbí ẹjọ́ ṣó parọ́ ni kò dé parọ́ náà nítorí àwọn Fulani ti gbàbẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹ wọ ìyá mi bàbá mi ẹ bá mi bó kó lọ fà àsìkò ti tó láti gba ogún ìbí wa ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹjọ́ yàwó yẹn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan ni ọ a máa bẹ̀ ọ̀bí ẹni bẹ́ẹ̀ ṣe àtẹ́lẹsẹ̀ ọ máa bẹ̀ náà gbogbo ẹni tó wá láwọn ní dé ó máa láwọn ní dé bá God bless Yorùbá Nation ọlọ́run àbùkù orílẹ̀-èdè mi la fi kì í pé ó dàbọ̀.